kábíyèsí lónìí nílẹ̀ Yorùbá àti ní ọmọ wa tí wọ́n ti dìbò yàn èyí Aṣíwájú Bọ́lá Tinubu bàbá kí lẹ fẹ́ sọ fún àwọn tí wọ́n ní àwọn fẹ́ Yoruba Nation àwọn fẹ́ dádúró ní Yorùbá gbọ́dọ̀ yá lọ ní kí lẹ ní fún wọn báyìí. àwọn tó ń sọ pé àwọn fẹ́ Yoruba Nation èmi kọ́kọ́ wà nínú wọn mi ò sá tó gbogbo àlà ń sọ pé àfẹ́ká dádúró. Sharp mama! You put cow. Now you be this. Wetin dey now? This lorry won't fall my hand today. This one a small thing now. Now wetin? My body don dey too old for this job. Mofo, no be old age dey worry you at all. Now wetin you no know na dey kill you go so. Hey, bring my Roxy 5,000. As you see me so, I just dey come from Lagos. From here, I dey go Benin. From Benin, I dey enter Port Harcourt sharp. You know dey tire? Tire for where? Eroxil 5,000 we get 100% natural herb go make your body strong kakaraka. Eroxil 5,000 they give 100% natural energy we go make your body dey kampe every day. No be only for adult o, e good for children too and e go comot all the pain for your body. Eroxil 5,000 dey 100% natural. Eroxil 5,000 Eroxil 5,000 dey for chemist and pharmacy throughout Nigeria. 5,000 go make your body dey chim chim. àwọn tó ń sọ pé àwọn fẹ́ Yorùbá Nation èmi kọ́kọ́ wà nínú wọn mi ò sá tó gbogbo àlà ń sọ pé àfẹ́ká dádúró tí mo ń gbà tó dẹ̀ di wípé a ti fa ọmọ ilẹ̀ Yorùbá kalẹ̀ ọmọ Yorùbá ní Bọ́lá Tinubu ti lé gbogbo àti ilé ìyá àti ilé bàbá ẹ̀ ọmọ Yorùbá ni pàtàkì wọ́n fà kalẹ̀ sí ẹ̀ka wo káwọn tó lè ṣe àwọn dẹ̀ nígbà kọ́kọ́ máa ṣe dáadáa tó bá jẹ́ pé ìbò tá a dì yẹn pé fún Bọ́lá Tinubu ni a máa pín ni o a máa pín ni ṣùgbọ́n gbà tó ti gbé fún báyìí a ti gbà pé òun kọ́kọ́ fún ara ẹ̀ á kó àwa Yorùbá nílẹ̀ lérí. iṣẹ́ ò lè wá ní fún Bọ́lá Tinubu iṣẹ́ ò lè ní fún. iṣẹ́ tí mo ní fún ni pé bí ìmọ̀ràn náà ni o bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ràn lọ́wọ́ kó wá ṣe dáadáa kó wòyà tó jẹ àwa Yorùbá tó bá sọ pé nílẹ̀ Nàìjíríà lẹ́yìn àwọn wo ìyà ń jẹ jù àwa Yorùbá ni o ìran Yorùbá ni ìyà ń jẹ jù tó tó yẹ kí ìran Yorùbá wà kọ́lá wà yìí nítorí ìdí èyí Bọ́lá bẹ́ẹ̀ Ọlọ́run á fún ṣe o àṣẹ o Ọlọ́run á jẹ́ kó kó adélẹ̀ lérí o àṣẹ o ó ti wà nínú agbámi àwa Yorùbá báyìí Ọlọ́run ò jẹ́ kó rí síbẹ̀ àṣẹ o ìmọ̀ràn mi fún ni pé kóun náà wá gbọ́ ìmọ̀ràn àwọn Yorùbá kó mọ ohun tó ń dùn wá lọ́kàn tá a fẹ́. àwọn tó lè ń pèpè fún Yorùbá Nation wọ́n sinmi ná. àwọn tó ń sọ pé Yorùbá Nation ọ̀tọ̀ ni wọ́n sọ pé Yorùbá Nation yẹn ṣùgbọ́n afẹ́ká wo ohun tí Bọ́lá Tinubu máa ṣe tó bá jẹ́ pé ìjọ 29 mẹ́rin tí wọ́n bá gbé fún ẹgbẹ́ ìsọ́lẹ̀ a máa pín ni o ṣùgbọ́n tó bá gbé fún òun ni kó wà wò ó pé kí lòun máa ṣe tí àwa Yorùbá tó máa fi padà dà. ṣẹ́rí ààrẹ jẹ́ èèyàn tí ó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ra ká tiẹ̀ tó máa sọ pé à ń gbà nímọ̀ràn òun kọ́kọ́ ti ń lo ìmọ̀ràn tó wúlò fún ilẹ̀ Yorùbá. One, ó pa wá lọ́balọ́ba mọ́ra ìmọ̀ràn wa ni pé bó ṣe ń ṣe láti ilẹ̀ wá tẹ́lẹ̀ tó fi ń lọ síwájú kó tó tẹ̀ra mọ́ ṣẹ́ni pé lè ní gbogbo ẹsẹ̀ àwọn bá pé gbogbo ẹ̀ ló jẹ́ pẹ́sẹ̀ wá pé pẹ̀lú ẹ̀ ó ń jẹ́ni tó ń gbèrò pé òun lè kó àwa Yorùbá délẹ̀ lórí adẹ̀ ń gbàdúrà fún pé kọ́lọ́ ń jẹ́ kó ṣeé ṣe ọdún kì í ṣòwò nìkan o torí ẹnìkan ò lè dágbó ṣe tí ò bá sí àwọn èèyàn tó ń bẹ lẹ́yìn orò tó rò fi ń ké orò ò lè dáhùn èèyàn ló ń bẹ lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams tó fi ń rí lóògùn ọ̀fẹ́ o kí àwọn tó ń wà lẹ́yìn náà kó má padà lẹ́yìn bẹ́ẹ̀ náà ni kí wọ́n bá dẹ̀ sí ní ìtẹ̀kùtì débi pé a ṣe sọ ọlọ́mọ ní ó ṣe sọ. kí ni wíṣì fún ọ báyìí. well ìmọ̀ràn mi fún ni pé Ọlọ́run kó bùkún Ọlọ́run kó kẹ́ gbogbo ohun tó ń ṣe ìyówó lè fi ṣẹlẹ̀ ayé tí ò bá sówó ni kò lè máa dára tó ń dálẹ̀ lórí alẹ́ ní Ọlọ́run bá pèsè fún gbogbo ilẹ̀ lérí tó fẹ́ kó wa dé Ọlọ́run jẹ́ kó rí wa kó débẹ̀ Ọlọ́run máa jẹ́ kó náà jọ rẹ̀ lójú torí lágbàtà tí ń bà gbẹ́gbẹ́lẹ̀ ti wà ti pẹ́ gbẹ́gbẹ́lẹ̀ ti wà ń sìn ó ti lé ní 15 years more than 15 years àpá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn láyé ìgbà alálùmọ́lẹ̀ ní ìpínlẹ̀ ti jọ wà táàdẹ̀ tí ìyá ara wa dì sí tí ò bá sí pé agbó èdè ara wa ní ìjálè wa dì sí ó gbófin mi mú gbọ́ ti èèyàn dáadáa. kọ́ńsà lẹ́kọ̀ọ́ yà ti ní. ọba Abdulateef Adéwálé Amọ̀dẹ̀májá kábíyèsí ti ìlú Màpárá Mokolu Adúró Kingdom. Alore TV
kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé